How can you be holding people responsible for my offense? How can you be threatening me that they should lure me to come to Nigeria to buy me? Muyiwa Adejobi. Ibi ma re yin o. Ọlọ́run gbọ́. Mi ni fe le. A ma jadeti. Èmi ò ní kó má sọ pé Lizzy ti show orúkọ ẹ lórí page. You are the one damaging the reputation of police in Nigeria. Àwọn colleagues ẹ tó ń bá mi sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ ẹni rere. Wọn ò sọ̀rọ̀ ẹni rere. Muyiwa Adejobi even gan bàtí púpọ̀ ẹ̀gbọ́n wọ́n pè mí bóníṣẹ́ ẹbí ni yín. Meanwhile òun gbowó ọba Ìlóbù ó tún ń ṣọlọ́pàá ṣebí kan ló máa mú. I will cop doing a chat mama bẹ̀rẹ̀ sí pé àwọn ará Ìlóbù sórí page mi ní ìsìn ìyẹn lọ́wọ́ bá eléyìí ló máa pa yín lẹ́jọ́ kọ̀ọ̀kan tó bá bọ́ sórí àlééfà. Wọ́n ní kó resign lórí pólíìsì kó kúkú fọwọ́ mọ́ ba ó wá fi adelé síbẹ̀ ó ń gbowó ọba. Muyiwa Adejobi bí o ṣe ń fìyà jẹ àwọn aláìṣẹ̀ nítorí Esabod tó o dẹ̀ máa dírẹ́sì mi tí ò ní wọn lára ìnira pé Muyiwa Adejobi working for Lizzy Anjorin. Anybody bá wá lọ report ipe Lizzy ń ṣépè fáwọn ọmọ wọn wà ní ṣebí Esabod náà ń bú wọ ọlọ́pàá òfò ló máa ṣe. Muyiwa Adejobi ó ní jèrè gbogbo tó tara ẹ̀ jáde. Don't my address is on Google. Olówó náà ó kówó jẹ náà ó ń jalè nínú ọlọ́pàá náà ó yẹ kó lówó láti wá sùn mí náà. Mo ṣe ń sọ láti bí 2 months pé mi ò bá yàtọ̀ tó di ẹsẹ̀ ń pè mú láti máa show WhatsApp pé mi àti ìyàbọ̀ ń sọ̀rọ̀ but mi láwọn tó ń lọ tí mò ń gbọ́. But this Yeye Dorcas keep nagging it every time wípé nígbà pé ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ wọ́n nítorí Esabod làwọn ṣe máa fi àjẹ́. Who does that in a civilized country? We are not barbaric. Mo ti ń sọ fún yín pé olóyè mi ti mọ̀ pé mo máa jáde fún Ìyábọ̀ to disclaim her. Nígbà tí Ìyábọ̀ máa sọ fún yàn kan, ó ní ìyà táwọn ọlọ́pàá fi ń jẹ òun nítorí pé òun sún Esabod. Ó dẹ̀ sọ fún yín pé tí n bá gbéṣẹ́ Ìyábọ̀ is viral. I'm a blogger, we pick on news. That does not mean I will not pick on Ìyábọ̀ blog and post it at any time. If anybody doesn't want Esabod to come near that, they should private that chat. Muyiwa Adejobi irú iṣẹ́ wo lẹ̀yin ọlọ́pàá ń ṣe ní Nigeria? I don't understand. Now I have your phone number on WhatsApp. Mama send the back to my number me pay. I will frustrate you. Even I will expose your number on the line. That is why we are calling on the IG Egbetokun Kayode Egbetokun. I'm not afraid of Kayode Egbetokun. I can tell Kayode Egbetokun, I can call her an idiot to fuck off. Because I've never heard any negative feedback on him. And I cannot lie on him.